ti Akede ẹjẹ́ àjọ gbọ́ èsì títa lọ́lọ́run fún Yinka Ayefele. Bẹ̀rẹ̀ ètò mi nígbà tí mo fi train tí wọ́n fi kọ́ mi ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó bíbélì gan sọ pé wàá fi ti késàrì fún késàrì tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní. bàbá Yinka ẹni sáré sọ̀rọ̀ kékeré kan síbẹ̀ yẹn títí késàrì fún késàrì èso ìyàwó ń ṣẹ̀ṣẹ̀ o àwọn èsì késàrì o àìsí késàrì ẹ dákun gbogbo àwọn tọ́jú bàjẹ́ ṣe jẹ́ sísì mọ́ dùn wá nù ṣùgbọ́n yìí ò mọ̀ kó mọ́ dùn wá àìsí késàrì. ṣẹ́rí ta lọ́lọ́run mo bẹ́rí fún yín pé ẹ̀yin náà notice ṣẹ́rí ẹ fi ti késàrì fún késàrì táwọn èèyàn máa ń sọ yẹn Akede àwa là mọ́lẹ̀ báwo nìkan yẹn ṣe lọ ṣẹ́rí àwọn èèyàn máa ń sọ ẹ fi ti késàrì fún késàrì bíi wípé tí késàrì ò bá create owó ẹ̀yin lè rí inú ẹ̀ lọ mú fún Jésù nítorí bí ìtàn yẹn ṣe lọ gọgọ lélẹ̀ àwọn èèyàn kan lọ bá Jésù wípé ṣé ó lẹ́tọ̀ọ́ káwọn fún Sísà lówó Jésù wá dá wọn lóhùn wípé àwòrán ta ló wà lórí owó tẹ̀ ń sọ yìí ọ wá ní àwòrán Sísà ni Jésù wá dá wọn lóhùn wípé ẹ fẹ́ tó ṣe ti késàrì fún késàrì ìyẹn túmọ̀ sí wípé àti ìtẹ́fẹ́ fún Jésù o àti ìtẹ́fẹ́ yọ sílẹ̀ o késàrì ló ní gbogbo ẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé nǹkan yẹn ò dáa Jésù máa sọ wípé ẹ tẹ̀ máa fún nǹkan tó ń ṣe ti késàrì ẹ má mú wá sọ́dọ̀ mi rárá ẹ já wá gbé nǹkan yẹn wá sílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ tẹ̀dẹ̀ wá lọ ṣe Christianity tẹ̀dẹ̀ wá ṣe Islam sìn gbogbo yín ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni gbogbo yín bí gbogbo wa ṣe wà tẹ́lẹ̀ a lè sọ wípé owó késàrì ni gbogbo wa ẹ̀yin tẹ̀dẹ̀ wá lọ ṣe Islam sìn àbí Christianity owó tó ti ná sóde lẹ́yìn owó tó ti ná sóde táà ọdún náà ó ṣe ṣe kó tún padà torí owó náà tó bá náwó ó ṣe ṣe kí owó yẹn tún padà síbi tí owó yẹn ti jáde àyẹn tẹ bá fi ara yín náà tẹ bá fẹ́ padà sílé but nítorí wọ́n ti wá náà sí ìta ìyẹn wá ní pé ká wọ́n máa condemn ilé nítorí àwa táwa ń lé yẹn la sì rẹ́pù ilé àdámù mẹ́ta yìí ti lọ sóde nítorí náà tó bá sọ pé ẹ fi ti késàrì fún késàrì ṣé èyí tó ń lọ síta yẹn gọgọ la burú èyí tó wà lọ́wọ́ késàrì gọgọ lọ ìjìnà torí àti tó ń lọ síta àti tó wà ní késàrì ló ní gbogbo ẹ̀ ilẹ̀ Yorùbá ló ní gbogbo wa ṣe rí ẹ̀yin kan lọ nájà ń ta ni àwa dúró dè ní ilé ta lọ́lọ́run my brother ọgbọ́n nìtọ́ lórí yín ẹ jẹun lọ Akede nífẹ̀ẹ́ yín o. ọbẹ̀ gbọ́dọ̀ késàrì lọ ni. èèyàn create owó ẹ̀ Jésù ọ̀rọ̀ yóò dàrú náà Jésù dídì lànà pé késàrì ló ní owó ẹ̀.